Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè kọ́ gist tèdí? Bí a ṣe gbọ́, wọ́n ní owó òjẹ́ kàǹtì wa ẹ̀ ń gbádùn o. Wọ́n ní owó òjẹ́ kan gbádùn lórí Princess Adéwámiwá bí òun àti àǹtí wa Canada wọ́n ṣe jọ nífẹ̀ẹ́ ara wọn tó jẹ́ pé ibi tí àǹtí wa Canada bá ń lọ ló máa ń gbé Princess Adéwámiwá lọ. Wọ́n ní àtìgbà tí àǹtí wa Canada àti Princess Adéwámiwá ti ríra wọn lẹ́yìn after birthday àǹtí wa Canada, wọ́n láti gbà yẹn náà ti nífẹ̀ẹ́ ara wọn tó jẹ́ pé kò sí ibi tí Princess Adéwámiwá bá ń lọ báyìí ó máa tẹ̀lé àǹtí wa Canada ni. Kò dẹ̀ síbi tí àǹtí wa Canada náà bá ń lọ ó máa tẹ̀lé Princess Adéwámiwá ni. Nítorí pé màmá Princess Adéwámiwá ò sí inú palace. Wọ́n dẹ̀ ní àwọn olórí gan, wọ́n ní wọn fẹ́ kí màmá ẹ̀ wá sínú palace. Wípé kò sí ìgbà tí màmá ẹ̀ bá wọn bá ipọ́n máa ń mọ́ lójú, wọn máa fojú nà ni, especially àǹtí wa Aiye. Kò sẹ́ni tó fẹ́ rí nínú palace yẹn àfòun nìkan. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ wọn ní bó ṣe kùrùkẹrẹ nìyẹn tó lọ sí ọ̀dọ̀ kábíyèsí o, bàbá Erin ńlá tó lọ sọ fún bàbá Erin ńlá pé kí ló dé tó jẹ́ pé Princess Adéwámiwá ń tẹ̀lé àǹtí wa Canada kiri. Ṣé Princess Adéwámiwá ò lè dárìn ni? Ṣé dandan ni kí Princess Adéwámiwá máa tẹ̀lé àǹtí wa Canada kiri ni? Ní bàbá Erin ńlá kan ń wò báyìí ni wọ́n ní wọ́n sọ̀rọ̀. Wọ́n ló ní ó ti pọ́n mọ́ Princess Adéwámiwá jù. Kí ló dé? Àwọn táwọn ti wà nínú palace kò ní bá wọn ṣe àfi àǹtí wa Canada. Ṣé dandan ni kó máa tẹ̀lé àǹtí wa Canada kiri ni? Ṣé ẹ mọ̀ pé bí a ṣe gbọ́ wọ́n ní Canada ni Princess Adéwámiwá ti ń lọ school. Bóyá òun àti àǹtí wa Canada bóyá wọ́n mọra dáadáa ní Canada, bóyá wọ́n máa ń wá ara wọn. A lè sọ, ó lè jó òun gangan ní mẹ́tò ẹ̀ tó yẹ pé òun ni ó fojú jọ ní Canada, bóyá nítorí ẹ̀ náà fi close. Wọ́n ní àǹtí wa wọ́n ló rojọ́ ilẹ̀kùn o lórí ọ̀rọ̀ Princess Adéwámiwá yìí náà ni. Wípé kí ló dé tí Princess Adéwámiwá ń tẹ̀lé kiri, kò lè dárìn ni. Wípé kí làbúrò máa tẹ̀lé àǹtí wa Canada kiri. Owó àǹtí wa yìí pọ̀ o. Owó àǹtí wa ń pọ̀, jealousness àǹtí wa ti pọ̀ jù. Wọ́n ní kábíyèsí ní tó bá tẹ̀lé kiri kí ni tiẹ̀? Ṣé ìyẹn tún bí ẹ nínú ni? Kò sí nǹkan tí ò ní rojọ́ lé lórí. Ṣé ìgbà tí ó dẹ̀ jẹ́ pé ìkanra lẹ́yìn ọ̀rọ̀ tẹ̀yìn bá dé nínú palace tẹ́fẹ̀ẹ́ réèyàn kankan ju ara yín lọ? Ṣé ìgbà tí Princess Adéwámiwá dẹ̀ feel comfortable pẹ̀lú àǹtí wa Canada kó dẹ̀ máa tún tẹ̀lé àǹtí wa Canada? Wípé kí ló dé tó jẹ́ pé ìwọ yìí ẹjọ́ pé èèyàn kan ṣe báyìí, èèyàn kan ṣe báyìí ló máa ń rò. O ò rí ara ẹ̀ fúnra ara ẹ̀ kó rojọ́ ara ẹ̀ àfẹ́jọ́ àwọn èèyàn. Pé Ọlọ́run máa tún ayé ẹ̀ ṣe o. Pé kí ló dé tí o gbóná ra tó jẹ́ pé tó bá ti rí èèyàn báyìí tó nífẹ̀ẹ́ ara wọn inú máa bí ẹni. Ẹ̀yin èèyàn lé. Bàbá Erin ńlá la gbọ́ allegedly pé wọ́n ń sọ ogbe yìí sáǹtì wa o. Pé kí ló dé tó yẹ pé tó bá ti rí èèyàn méjì tó nífẹ̀ẹ́ ara wọn báyìí pé inú máa bí ni. Pé ṣe ló máa kanra, ló máa lament, ló máa rojọ́. Pé kó fi Princess Adéwámiwá sílẹ̀ kó jẹ́ kó ṣe nǹkan tó bá wù. Ọmọ ọba ni ibi tó bá wù ló lè jayé sí, ibi tó bá wù ló lè rìn sí. Nǹkan tí a gbọ́ nìyẹn tán ní bàbá Erin ńlá tó ń sọ fún àǹtí wa mẹ́mẹ́ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n máa ń ní ìlara. Àwọn tó bá ní ìlara yẹn wọ́n ní problem because kò sí nǹkan tí ẹ lè ṣe wọ́n fẹ́ dàbí yín. Bó ra mọ́tò àwọn náà fẹ́ ra mọ́tò, bó ra ilé àwọn náà fẹ́ ra ilé. Wọ́n á máa sáré, wọ́n á máa lé kádàrá kiri. Nǹkan tó ń ṣe àǹtí wa nìyẹn. Òun ló fẹ́ máa jẹ́ kí
ó máa control everybody nínú palace yẹn. So ẹ̀yin èèyàn lé àfi Ọlọ́run Elédùmarè ló lè gba bàbá wẹ̀rin ńlá lọ́wọ́ gbogbo àwọn obìnrin yìí tán kó jọ sínú palace pẹ̀lú ìwà wọn yìí. So bá ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé, a ní ká mú gist tèmi wá fún yín allegedly bí mo ṣe ń sọ ìbá kábíyèsí gbénu palace nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn létí àbá tí subscribe ẹ tẹ notification bell kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers gbogbo bẹ́ẹ̀ ṣe ń like tẹ́ ń comment tẹ́ ń share gbogbo gist wa gbogbo ẹ̀ la rí àdúpẹ́ ní ọwọ́ yín àtún ọpẹ́ dá. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mọ̀ ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.